èdè àti àṣà Yorùbá. Ohun àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Hello. Good morning, good afternoon, good evening. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá wà. Orúkọ mi ni Funmi Kuti. Ní èní lórí ètò wa èdè àti àṣà Yorùbá, a ó máa kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ń ka bí wọ́n ṣe lè ṣe àròpapọ̀ ìṣirò ní èdè Yorùbá tí olóyìnbó mọ̀ sí mathematics tí wọ́n ṣe tí à ń pè ní bóyá calculation. We want to teach our children how to calculate using Yoruba language, to calculate and to understand some other Yoruba word through the sentence. So it's like solving word problem, but it's going to be in Yoruba. Ní òní, a ó máa kọ́ àwọn ọmọ wa gẹ́gẹ́ bí a ti sọ bí wọ́n ṣe lè ṣe ìṣirò ní èdè Yorùbá. A ó máa béèrè a ó ka ìbéèrè kan, a ó sì fẹ́ kí àwọn ọmọ wa nílé náà kan kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú rẹ̀. Ká tó máa tẹ̀síwájú, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa like, ẹ ti bá wa share ètò wa, ẹ tún bá wa máa share, ẹ bá wa like ẹ gidi, ẹ bá wa share fáwọn èèyàn kí wọ́n like ẹ dáadáa. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè àkọ́kọ́ sọ pé olùkọ́ wa ra 20 ẹfun, ó lò 6 ní ọ̀sẹ̀ kìíní, ó sì lò 7 ní ọ̀sẹ̀ kejì. Mélòó ni gbogbo ẹfun tí olùkọ́ lò? Tá bá ní ká wo ìbéèrè yìí, ká kọ́kọ́ túmọ̀ rẹ̀. Looking at this question, you can see olùkọ́ is teacher and ẹfun that is there is chalk. 20 is 20. So the teacher bought 20 chalks and she used 6, which is mẹ́fà. She used 6 the first week ní ọ̀sẹ̀ kìíní. Ó sì lò 7 ní ọ̀sẹ̀ kejì. She used 7 the second week. When we add the two together, what are we going to have? Mẹ́fà àti 7 tí a bá rò papọ̀, ó jẹ́ 13. So ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè pé mélòó ni gbogbo ẹfun tí olùkọ́ lò? Gbogbo ẹfun tí olùkọ́ lò ó jẹ́ 13. Ìbéèrè kejì wá lọ báyìí pé mélòó ni ẹfun tó kù? That is, how many chalk is remaining? How many do we have left? Báwo ni a ó ṣe rí eléyìí? A ó mú 20, a ó yọ 13 kúrò nínú 20. So we are going to take the 20 and then we deduct the 13 from 20. 13 ká yọ kúrò nínú 20. Mélòó ló kù? Ó kù 7. 7 ni èyí tí ó kù. By using this system, using this style, our children will be able to know not just the calculation, but they will be able to learn new words, and then they will be able to do their calculation in Yoruba. It may not be this number, it may be you can put another figure to do this kind of how will I say, to do this kind of mathematics with them in Yoruba. You can use anything for them, and this is going to help them a lot. The second one, let's treat one more question. The second one says, mo gbin òdòdó 12 sí àgbàlá mi, 3 kú, mélòó ni ó yè? Ẹ jẹ́ ká ka ìbéèrè yìí ní ẹ̀kan sí. Mo gbin òdòdó 12 sí àgbàlá mi, 3 kú, mélòó ni ó yè? This question, what it means is, I planted flower in my garden. And how many flowers did I plant? 12. That is 12. I planted 12 flowers in my garden. 3 kú.
That is, 3 did not survive. Mélòó ni ó yè? The question is, how many survive? How do we do this? We take the number méjìlá, a ó sì yọ mẹ́ta kúrò nínú méjìlá. Tá bá kọ méjìlá, a ó yọ mẹ́ta kúrò nínú rẹ̀. Tá bá yọ mẹ́ta kúrò nínú méjìlá, mélòó ni yóò kù? Mẹ́sàn-án ni yóò kù. So you can see from the second example too, using this kind of method is going to help our children, not just the number, knowing the number in Yoruba, they learn the number in Yoruba, and at the same time, they learn new word. They learn, like here we have Ododo. So if a child doesn't know what is Ododo before, they are going to see what we mean by Ododo. They know it's flower. And then if they don't know or they don't understand what we call Agbala before, they know you're talking of the garden at the back of the house, or wherever you have your garden. So these are the ways, or another method we can use to teach our children Yoruba. Ẹ ṣé púpọ̀ èèyàn ni wà nílé. Níbí yìí ni a ó parí ètò wa sí ní èní. A lérò pé àwọn ọmọ wa wọ́n ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn. A fẹ́ kí ẹ̀yin òbí wa nílé kí ẹ máa kọ́ àwọn ọmọ wa ní Yorùbá. Ẹ lè tún lo ọ̀nà yìí tí a ti gbà báyìí láti kọ́ àwọn ọmọ wa ní èdè wa kí ẹ fi kọ́ wọn ní ilé náà. Eléyìí yóò ràn wọ́n púpọ̀ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ má gbàgbé kẹ́ subscribe, kẹ́ share, kẹ́ dẹ̀ bá wa like, kẹ́ tún comment lórí YouTube channel wa. Ẹ ṣé púpọ̀. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà kan náà. Ẹ ṣeun. Ohun àní là ń gbé lárugẹ. Àlóhùn àní là ń gbé ọ lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ohun àní là ń gbé ọ lárugẹ. Àlóhùn àní là ń gbé o. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Èdè àti àṣà Yorùbá. Ohun àní là ń gbé lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ohun àní là ń gbé o lárugẹ. Àlóhùn àní là ń gbé o. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ.